Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa, a máa sọ̀rọ̀ nípa YSDM, but nǹkan kan tó wà tí gbogbo wa ò tí mọ̀ tó ń pè ní Yorùbá World Media. Tá bá ń sọ̀rọ̀ nípa Yorùbá World Media, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ bàbá wa. Ẹ bá dárúkọ yín. Lẹ́ẹ̀kan sí orúkọ ti tèmi kò yí padà, Kọ́mi Lámìdí Àkànbí, yágbó yájù ọkùnrin púpọ̀ bí bàbá wa Bánjí Akíntóyè bó ṣe máa ń pè mí nìyẹn. Wọ́n ní ká má pèrà wa lọ́kùnrin mẹ́ta, gbogbo wa ọkùnrin púpọ̀ ni wá nínú ìjàngbara yìí. Lákọ̀ọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ a máa ní ṣé kò ń ṣe pé AI tí wọ́n ti máa gbóyá jù yẹn, wọ́n dẹ̀ mọ̀ pé máa ń fi technology dára kí lè rí. Èní jẹ́ 8th of June 2025. Kó má dàbí pé à ń ṣe bójúbójú, eléyìí ń ṣe bójúbójú. Today is Saturday, I think Sunday. Sunday 7th, is it 8th June 2025. Àwọn technology máa ń deceive èèyàn. Àwọn tó wá jẹ́ àwọn ni the current chairman of the Yoruba World Media. Kí ni a lè expect ní Yoruba World Media moving forward nípa ìrìnàjò Yorùbá Nation? Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé Yoruba World Media nǹkan tá a dúró fún is self-determination. We are fighting for the future of 50 years or more Yoruba generation to come, and we stand on our word. And fún yín ní bad information lórí Yoruba World Media, ẹ dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí gbogbo nǹkan tí à ń rí ní orílẹ̀-èdè Yorùbá nípa ìkónilẹ́rù ìran Yorùbá, òun ní àwa ìran Yorùbá, àwa World Media ní àpapọ̀ tí ó jẹ́ umbrella body fún gbogbo media nínú ìrìn àjò tí a wà yìí, òun ni Yoruba World Media dálé lórí. And Yoruba World Media talks only about the liberation of the Yoruba people, so that a lè máa já yín sí àní sọ di later. So bó ṣe jẹ́ nìyẹn lórí Yoruba World Media. Ẹ bá wa káwọn tó wà nílé àtàwọn diaspora. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà nílé lóko lẹ́yìn odi. Orúkọ ti tèmi kò yí padà, Kọ́mi Lámìdí Àkànbí, yágbó yájù ọkùnrin púpọ̀. Èmi àti brother mi, this is the person that actually created the first group in Dubai that I joined that makes me know about the Yoruba Nation. And I'm with him today, live and direct in Ilẹ̀ Yorùbá. To confirm. Ilẹ̀ Yorùbá to confirm. I'm with him now. So I want to greet everybody all over the world. Emma deviate. If you believe in self-determination has lots of challenges. So you have to face it, whether good or bad. Never be afraid to take a decision. If it's right decision or wrong decision, history will forgive you for taking that wrong decision. Even if Yoruba Nation will be Yoruba Nation today, we all take this risk. We are taking this risk. We have not ìjàngbara yìí rí as ọmọ Yorùbá. Yorùbá ò tí bá ìran kankan jà rí. Wọn ogun ò dẹ̀ kó ìran Yorùbá rí. So we are only trying and amending our error. So it can take a long and it can take a short time láti actualize the orílẹ̀-èdè Yorùbá. Kò dẹ̀ ní pẹ́ kò ní jìnnà ní agbára Ọlọ́run. Ẹ wo, ṣé ọlá ni a fẹ́ sọ pé Mr. Koiki ò ní, àbí àwọn ọmọ wọn ṣe rò bóyá wà lórílẹ̀-èdè Yorùbá? No, wọ́n ń wò pé ìyà tí à ń jẹ ní òkè òkun òun ló ń jẹ́ ká máa sọ pé enough is enough. Ilé ti tó lọ, ilé yá ẹ̀yin ọmọ Yorùbá. Yorùbá Nation, no going back. Self-determination is not a crime. Bàbá wa Chief Sunday Igboho, mo kí wọn náà pé wọ́n tá bá sọ pé ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, akíkanjú, ẹkùn ọkọ Buhari, òun ni bàbá wa Chief Sunday Igboho jẹ́. Ẹni tí wọ́n lé tó tún lé ara wájú, wọn ò dẹ̀ rí bá. Ọjọ́ tí mo ti believe lórí Yorùbá Nation, lọ́jọ́ tí wọ́n ti attack wọn yẹn, tí kò dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ẹ wo bó ṣe pa Bọ́lá Ìgè, ẹ wo bó ṣe pa Délé Nkíwá, ẹ wo bó ṣe pa bàbá wa Awólọ́wọ̀, ẹ wo bó ṣe pa Gani Fáwẹ́hìnmí, gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń jìjàgbara. Fẹlá Kútì, ẹ wo bó ṣe pa. I'm talking to you, the children of Fẹlá. Our father, your father is a freedom fighter, and everything that he has sang or sing is happening now. Orin
orin tó jẹ́ pé ó ti kọjá 8 years 20 years is happening now. That man Fela Kuti is a freedom fighter and is a prophet. So ẹ jẹ́ ká kúrò nínú ìnira tí a wà yìí. Yorùbá nation no going back.